Ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi máa ń gbọ́ mi ní gbogbo ìgbà, etí mi ò ní di. Ohun tí mo mú wá sí ojú ìwòran wa tàbí etí gbọ́ wa ni pé bí a ṣe ń fi agbára káká gba gbèsè ní ayé àtijọ́ lọ́wọ́ onígbèsè. Ìkarùn ni mo fẹ́ mẹ́nu lé. Ọ̀nà karùn tí a fi lè fagbára káká gba gbèsè náà ni ká lọ wá àwọn jàǹdùkú. Àwọn kì í gbọ́ kì í gbà, àwọn kì í gbà tì. Tàbá ti lọ wá wọn, kákan nàka lé onígbèsè yẹn, tàbá ti nàka pé ilé onígbèsè yẹn rèé o. Ká dẹ̀ wá sọ fún wọn pé tó bá ti san owó yẹn o, iye báyìí lẹ́yìn náà máa gbà ń bẹ́ o. Ẹ tọrọ onírù, ẹran olófòfó níṣẹ́ ẹni kò jẹ́ dáa. Wọ́n á jíṣẹ́ yẹn kọjá àbí tẹ́ ẹran wọn. Nígbà tán bá débẹ̀, wọ́n á kọ́kọ́ mú onígbèsè yẹn, wọ́n á nà bí kó kú. Ìgbà tán bá nà dáadáa, wọ́n á bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú. Ládùúgbò yẹn wọ́n ní nísìmí bẹ́ẹ̀, wọ́n ní jẹ́ kán nísìmí. Wọ́n á tún mú onígbèsè yẹn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Wọ́n á ní ẹni bí ní ka èèyàn ní ẹ̀kẹ́ni mọ́ni ní. Wọ́n á bẹ̀rẹ̀ sí bàjẹ́ lórúkọ òbúrúkú lóríṣiríṣi. Wọ́n á bàjẹ́ dáadáa. Wọ́n ní jẹ́ ká dùgbò sùn, wọ́n ní jẹ́ kán gbádùn nínú ilé tí onígbèsè yẹn ń gbé. Nígbà tí ẹ̀sìn ìbá pọ̀, tí àwọn ará àdúgbò ò ní ìsinmi, wọ́n á forí barí, wọ́n á wá owó lọ́nàkọ́nà, wọ́n á san owó yìí fún onígbèsè. Onígbèsè náà á sanwó fáwọn kì í gbà tì. Ẹ jẹ́ mẹ́nu dúró náà. Àṣà gbèsè gbígbà ní ayé àtijọ́ pẹ̀lú agbára káká. Ẹ jẹ́ kí n tẹnu ẹ̀ bodò kó lọ mú mi. Ìyẹn ni pé mo ti parí ẹ̀ báyìí. Ìtọ́rọ́ náà márùn-ún náà ni wọ́n fi máa ń fagbára gba gbèsè ní ayé àtijọ́. Nítorí ìdí èyí, ní gbogbo ibi tí ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade, ẹ like mi, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ follow, ẹ dẹ̀ máa share, ẹ bá mi pín iṣẹ́ mi káàkiri. Ọlọ́run á pín oore kan ọ̀dọ̀ yín lágbára Elédùà. Ẹ ṣé púpọ̀, ó dàbọ̀.